ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ ń náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yín. Àgbákò ńlá mọ̀ ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn o. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ dúkìá ṣègbé níbi ìjàmbá iná tó ṣẹlẹ̀. Ìbànújẹ́ àti ìdààmú ti bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn báyìí o ní òwúrọ̀ ọjọ́ Ajé nígbà tí iná ńlá kan ṣẹ́yọ ní ọjà Ọ̀rànyàn tó wà nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn fi hàn pé ó fẹ́ẹ́ tó 300 ilé ìtajà tí iná jó di eérú. Gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró ṣe sọ, iná náà bẹ̀rẹ̀ ní àárín ọjà ní ọ̀gànjọ́ òru, ó sì tàn ká sí ọ̀pọ̀ àwọn ilé ìtajà. Àwọn oníṣòwò tí wọ́n ń ta wúrà wà lára àwọn tí iná náà kàn. Ó tún kan àwọn ọlọ́jà míì tí wọ́n ń ta ohun èlò ìkọ́lé, aṣọ bọ́síkọ̀rọ̀ àti àwọn ọjà mìíràn. Ọ̀kan lára àwọn oníṣòwò tí a mọ̀ sí Ìyá Àlíà sọ pé ó fẹ́ẹ́ tó ilé ìtajà 300 tí iná náà jó, ìyẹn 300 shops. Moruf Akínwándé, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ iná àti alága iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́, fìdí rẹ̀ múlẹ̀ pé òtítọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ o. Ó ṣàlàyé pé iná náà bẹ̀rẹ̀ lẹ́yìn ìbúgbàmù kan ní àárín ọjà, ṣùgbọ́n kò tí ì dájú bóyá gáàsì ló fa ìbúgbàmù ọ̀hún tàbí nǹkan míì. Àwọn oníṣòwò sì ti bẹ̀rẹ̀ sí ń ké sí ìjọba àti àwọn aráàlú fún ìrànlọ́wọ́ nítorí pé ọ̀pọ̀ ohun ìní àti ọjà wọn ni iná náà parun tí ó sì fa àdánù owó tó pọ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.